níbikíbi tí Adéyẹmí tó fẹjọ́ Gbajabiamila sùn bá wà, ẹ mú un síta kíá. Àwọn aṣòfin pàṣẹ fọ́gá ọlọ́pàá pátá. Àwọn aṣòfin pàápàá ti rí i báyìí pé ẹnìkan kì í fá orí lẹ́yìn olórí. Kò sì sí bí èèyàn kan yóò ti ṣòro lódò lẹ́yìn làbẹ́làbẹ́. Kò sí bí wọn yóò ti ṣe ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ ní ilé ìgbìmọ̀ náà lórí iléeṣẹ́ ayédèrú tí wọ́n ní ọ̀gbẹ́ni kan dá sílẹ̀. Ìyẹn iléeṣẹ́ Pfipc, Presidential Foreign Intervention Promotion Council, tí Adeyẹmi tó dá iléeṣẹ́ náà sílẹ̀ sì ti sọ pé Fẹ́mi Gbajabiamila tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ ààrẹ ló fóun láṣẹ àti ìwé ìgbanisíṣẹ́. Ọ̀rọ̀ náà ti débì kan táwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbé dìde ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìwé tí àwọn ń rí nínú ọ̀rọ̀ yìí ayédèrú ni wọ́n. Ṣùgbọ́n níbi ìwádìí wọn yìí wàhálà kan ti yọjú o. Wàhálà yìí gan-an ni yóò sì fi hàn pé iṣẹ́ tí wọ́n ní Adéyẹmí ṣe yìí kò sí bó ṣe lè dá ṣe é, àti pé kò sí bí àwọn alágbára kan kò ṣe ní wà nídìí ọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀. Adéyẹmí gba kóòdù kan ní 2024. Kóòdù yìí ni Adéyẹmí sì ń lò láti wọ ilé-iṣẹ́ gbogbo. Tó ń bá àwọn ọ̀gá ilé-iṣẹ́ náà sọ̀rọ̀, tó sì ṣí àkáǹtì sí CBN àti gbogbo ohun tó padà wá ṣe. Iléeṣẹ́ olùṣirò owó àgbà nìkan ló ń fún wọn ní kóòdù bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ohun tó wá ṣẹlẹ̀ ni pé olórí iléeṣẹ́ yìí, Babátúndé Ògúnjìmí, ní bí àwọn ti ṣe gba lẹ́tà tó wá láti iléeṣẹ́ ààrẹ láti fún wọn ní kóòdù kan tí àwọn sì kọ lẹ́tà padà sí iléeṣẹ́ ààrẹ gangan, ìyẹn Presidency, láti sọ fún wọn pé iṣẹ́ tí wọ́n rán sáwọn àwọn ti parí ẹ̀, kóòdù tí wọ́n ń béèrè fún nìyí o. Ògúnjìmí ní iléeṣẹ́ ààrẹ làwọn kọ lẹ́tà àwọn sí, àti pé tó bá jẹ́ Presidency nínú àsorọ̀kù tí àwọn kọ lẹ́tà yìí sí bá rí lẹ́tà àwọn ni, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní í ṣẹlẹ̀ rárá o. Torí níbẹ̀ ni wọn ìbá ti mọ̀ pé àwọn kò kọ lẹ́tà láti béèrè kóòdù kankan sáwọn. Àmọ́ Ògúnjìmí ní àwọn kò rí èsì kan láti iléeṣẹ́ ààrẹ tó fi lè sọ pé kì í ṣe àwọn làwọn béèrè fún kóòdù. Àìpẹ́ yìí làwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọkùnrin Adéyẹmí yìí ló dènà de kinní náà lójú ọ̀nà tó sì já àgbà. Ọ̀gá olùṣirò owó àgbà náà fòyìnbó sọ pé Adéyẹmí hijack lẹ́tà tí àwọn kọ ni. Ògúnjìmí ní àwọn kò mọ bí ọkùnrin náà ti dènà de lẹ́tà náà tó sì já àgbà o. Ìyẹn lẹ́tà tí àwọn fi fún wọn ní kóòdù tí àwọn sì kọ sí iléeṣẹ́ ààrẹ, pé àwọn sì ti rò pé lẹ́tà náà ti wà lọ́wọ́ wọn ní Presidency ni níta wọn. Nínú gbogbo ìwádìí tí wọ́n ti ń ṣe lórí ọ̀rọ̀ yìí o, àti ohun tí kálukú ti ń sọ láti ọjọ́ yìí wá, ó jọ pé ọ̀rọ̀ yìí gan-an, ìyẹn ọ̀rọ̀ tí olùṣirò owó àgbà yìí sọ, ló fi hàn pé àjọṣe kan wà lóòótọ́ pẹ̀lú Adéyẹmí àti iléeṣẹ́ ààrẹ, àti pẹ̀lú Adéyẹmí pẹ̀lú iléeṣẹ́ olùṣirò owó àgbà yìí. Lóòótọ́ wọ́n ti sọ pé fẹ́ẹ̀kì ni gbogbo ìwé tí Adéyẹmí ń rù kiri, pé fẹ́ẹ̀kì ni ìwé tó fi ní òun gba iṣẹ́ lọ́dọ̀ àwọn Gbajabiamila láti iléeṣẹ́ ààrẹ, pé fẹ́ẹ̀kì ni lẹ́tà tó kọ sí wọn ní iléeṣẹ́ Accountant General of the Federation yìí. Ṣùgbọ́n bí lẹ́tà tí Adéyẹmí bá kọ jẹ́ fẹ́ẹ̀kì, èyí tí àwọn kọ láti ọ́fíìsì olùṣirò owó àgbà yìí ṣé fẹ́ẹ̀kì nìyẹn náà ni? Dájúdájú ohun tí Ògúnjìmí sọ ni pé lẹ́tà tí àwọn kọ níta wọn kì í ṣe fẹ́ẹ̀kì. Bẹ́ẹ̀ ni kóòdù, ìyẹn kọ́kọ́rọ́ àbáwọlé tí àwọn fún wọn kì í ṣe fẹ́ẹ̀kì o, ọ̀ríjìnà ni. Bẹ́ẹ̀ kó tó dìgbà yìí, ohun tí àwọn ọ̀gá iléeṣẹ́ gbogbo ń gbé kiri ni pé fẹ́ẹ̀kì ni kóòdù tí Adéyẹmí ń rù kiri tó ń pè ní kóòdù iléeṣẹ́ Presidential Foreign Intervention Promotion Council yìí. Fẹ́ẹ̀kì tó fi ń gba nǹkan lọ́wọ́ àwọn ni. Kódà ọlọ́pàá tí wọ́n rán wá tó lóun kò fẹ́ sọ̀rọ̀, ìyẹn igbákejì kọmíṣánná ọlọ́pàá, Assistant Commissioner of Police Bashiru Abdullahi, tí iléeṣẹ́ ọlọ́pàá rán wá náà ní àwọn ìwé táwọn ti rí o, àwọn lẹ́tà tí àwọn ń wò fẹ́ẹ̀kì ni wọ́n. Nígbà tí wọ́n sì gbé àwọn lẹ́tà kan sí ẹ̀gbẹ́ ara wọn níwájú ìgbìmọ̀ aṣòfin tó ń wádìí ọ̀rọ̀ yìí wò, wọ́n ní fẹ́ẹ̀kì ni wọ́n, pé ayédèrú làwọn lẹ́tà náà, kì í ṣe láti ibi tí wọ́n ló ti wá. Olórí ìgbìmọ̀ oníwádìí ilé ìgbìmọ̀ aṣòfin yìí, Yusuf Gagdi, ní bí ọ̀rọ̀ ti rí báyìí, bíi lẹ́tà 29 ló jẹ́ ayédèrú láti ọ̀dọ̀ iléeṣẹ́ Adéyẹmí yìí, nítorí bí wọ́n ti ń gbé àwọn ìwé náà sí ẹ̀gbẹ́ ara wọn ló ń jábútẹ́. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló ti wá o,
kódà àwọn ICPC náà ti wá. Ileeṣẹ́ Code of Conduct Bureau tó ń ṣe àkọsílẹ̀ àwọn ohun ìní òṣìṣẹ́ ìjọba kọ̀ọ̀kan náà ti wá. Kò sí ẹnì kankan tó wá tó ní òun mọ iléeṣẹ́ ọ̀hún rí. Ohun tí kálukú ń sọ ni pé àwọn ò mọ̀ wọ́n rí o, àti pé lẹ́tà tí ọkùnrin náà ń gbé kiri lórúkọ àwọn ayédèrú ni o. Bẹ́ẹ̀ lára lẹ́tà yìí ló fi gba ọ́fíìsì o láti 2024. Lára àwọn lẹ́tà yìí ló fi gba àwọn òṣìṣẹ́ o láti ọ́fíìsì Accountant General. Lára àwọn lẹ́tà yìí o ló fi lọ sílùú òyìnbó lẹ́ẹ̀mejì láti lọ ṣojú Nàìjíríà o pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ẹ̀. Lára àwọn lẹ́tà yìí ló fi pe àwọn àmbásádọ̀ ọ̀pọ̀ orílẹ̀-èdè jọ tó sì bá wọn ṣèpàdé lọ́fíìsì ẹ̀ o kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá lọ sí òtẹ́ẹ̀lì kan níbi tí wọ́n ti ní àwọn ń ṣe ìpàdé okòwò àgbáyé. Lára àwọn lẹ́tà ayédèrú tí wọ́n wí yìí ló fi lọ rí igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin Benjamin Kalu tí ìyẹn sì gbà wọ́n lálejò rẹ́kẹrẹ́kẹ́. Kò wá sí ẹnìkan tó jáde tó sọ pé lẹ́tà tó wà lọ́wọ́ òun yìí o ojúlówó ni àwọn làwọn kọ ọ́. Àmọ́ nígbà tí Ògúnjìmí dé yìí, ìyẹn Accountant General of the Federation fúnra ẹ̀, kókó ọ̀rọ̀ tó jáde láti ẹnu tirẹ̀ ti fọ́ nǹkan lójú pátápátá. Ìdí ni pé kóòdù tí wọ́n fún iléeṣẹ́ ààrẹ ní ọjọ́ 29 oṣù kọkànlá November 29, 2024 lórúkọ iléeṣẹ́ Adeyẹmi. Òun ló ṣí gbogbo ilẹ̀kùn pátá fún iléeṣẹ́ Adeyẹmi yìí o. Lẹ́tà tí wọ́n fi fún un ní kóòdù rèé, bí kò bá sì sí kóòdù náà ni kò sí ohun tí Adeyẹmi yìí bá ṣe. Èyí ló ṣe jẹ́ nígbàlá tí iléeṣẹ́ náà ti bẹ̀rẹ̀ ni wọ́n ti ń wá kóòdù yìí kiri, torí kóòdù yìí ló fi wọ́n hàn bí ojúlówó iléeṣẹ́ ìjọba. Bí kò bá sí kóòdù yìí wọn ò lè gbowó níbì kankan, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè dá wọn mọ̀ tàbí bá wọn ṣe. Ṣùgbọ́n ibikíbi tí wọ́n bá lọ tí wọ́n bá fẹ́ wádìí nípa iléeṣẹ́ náà wò, tí wọ́n bá ti tẹ kóòdù yìí orúkọ wọn yóò jáde, ọ̀rọ̀ náà yóò sì yanjú lọ́wọ́ kan, nítorí gbogbo àwọn èèyàn ni wọn yóò mọ̀ pé ojúlówó iléeṣẹ́ ni Pfipc ń ṣe. Èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà tí àwọn iléeṣẹ́ tí wọ́n kọ wọ́n jáde ń padà wá sọ pé ayédèrú ni yìí, iléeṣẹ́ wọn ló ti jáde. Àwọn ìwé ọ̀hún kì í ṣe ayédèrú kankan, ṣùgbọ́n wọn ò lẹ́bi láti ṣe bẹ́ẹ̀ nígbà tí a bá wò ó dáadáa, torí ohun tí jẹ́ kí wọ́n dá irú iléeṣẹ́ bẹ́ẹ̀ yẹn mọ̀ pé ayédèrú ni tàbí ojúlówó kóòdù yìí ni. Kóòdù iléeṣẹ́ Adeyẹmi sì ti wà lórí àtẹ ayélujára gbogbogbò níbi tó ti lè jẹ́ mímọ̀ fún ẹnikẹ́ni láti mọ̀ pé lóòótọ́ ojúlówó iléeṣẹ́ ni. Pàápàá ẹni tó bá fẹ́ wádìí wọn wò, wọn yóò sì rí pé kì í ṣe ayédèrú. Iléeṣẹ́ Accountant General yìí pàápàá ti wá síwájú ìgbìmọ̀ yìí fúnra wọn tẹ́lẹ̀ rí o, tí àwọn òṣìṣẹ́ ibẹ̀ ní àwọn ò mọ kinní kan nípa ẹ̀. Àmọ́ nígbà tó jẹ́ ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n, ta ni yóò mọ̀nà ìgbàlẹ̀ bí alápinni? Ògúnjìmí ni olórí iléeṣẹ́ ọ̀hún báyìí, òun ló sì wá tó ṣe aṣọ lójú eegun ńláwó bá lu. Ògúnjìmí ní lẹ́tà tọ̀dọ̀ tàwọn kì í ṣe ayédèrú o, àwọn làwọn kọ lẹ́tà náà jáde. Ògúnjìmí ní lẹ́tà náà kì í ṣe fẹ́ẹ̀kì, ohun tó kàn wà níbẹ̀ ni pé kì í ṣe Adéyẹmí làwọn kọ ọ sí, iléeṣẹ́ ààrẹ ni. Adeyẹmi jákin náà gbà lójú ọ̀nà ni, níbi tí kókó ọ̀rọ̀ sì ti jáde nìyẹn. Irú lẹ́tà bẹ́ẹ̀ yẹn kì í ṣe lẹ́tà ṣáà, lẹ́tà gidi tí àwọn ọ̀gá iléeṣẹ́ ìjọba kò mú ní kékeré rárá ni. Confidential tàbí kí wọ́n ní secret, nǹkan àṣírí ni wọ́n máa ń pe irú lẹ́tà bẹ́ẹ̀, nítorí lẹ́tà tó fún iléeṣẹ́ ìjọba lágbára ni. Iye àwọn tí wọ́n sì ní kóòdù báyìí kò tó nǹkan lọ́dọ̀ ìjọba, torí kọ́kọ́rọ́ tó ṣí igba ojúlé ni. Bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ bá sì ti dà bẹ́ẹ̀, iléeṣẹ́ ààrẹ náà ni wọn yóò kọ lẹ́tà náà sí, torí àwọn ni wọ́n kọ̀wé sí wọn pé àwọn ń fẹ́ kóòdù. Àmọ́ bó bá jẹ́ ayédèrú ni lẹ́tà tí wọ́n kọ sí àwọn Accountant General yìí pé àwọn fi ń fẹ́ kóòdù, èyí tí àwọn kọ sí iléeṣẹ́ ààrẹ ojúlówó ni. Báwo ni lẹ́tà náà ṣe wá padà dé ọwọ́ Adéyẹmí o? Èyí ni pé ẹnìkan láti iléeṣẹ́ Accountant General, ẹnìkan láti iléeṣẹ́ ààrẹ Presidency, wọ́n mọ̀ sí kinní náà lóòótọ́. Àbí báwo ni Adéyẹmí ìbá ṣe mọ ìgbà tí lẹ́tà jáde tí yóò fi dẹ́bù ẹ̀ lọ́nà? Bẹ́ẹ̀ ni òpó wà tí irú lẹ́tà bẹ́ẹ̀ fi gbọ́dọ̀ bá dé iléeṣẹ́ ààrẹ, yàtọ̀ sí ti àfọwọ́múwá. Àfi ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì múlọ náà yóò tẹ̀lé, èyí tí í ṣe pé lẹ́tà náà kò lè sọnù. Bí wọn kò bá rí ti ọwọ́ nínú iléeṣẹ́ ààrẹ, wọn yóò rí èyí tí wọ́n ń pè ní soft copy lórí ayélujára. Pé iléeṣẹ́ ńlá bẹ́ẹ̀ yẹn kọ lẹ́tà sí iléeṣẹ́ ààrẹ kò débẹ̀, kátù ìyẹn dànù o. Ó débẹ̀, àmọ́ lè jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ náà ni wọ́n ti ń dúró dè pé ó ń bọ̀ ni, torí tí lẹ́tà náà bá lọ, èyí tí wọ́n fi ọwọ́ mú débẹ̀, ẹni tó gbà á yóò kọ pé òun ni wọ́n fún. Bẹ́ẹ̀ ni wọn yóò kọ sínú ìwé àwọn iléeṣẹ́ méjèèjì,
ìwé tiwọn ní Office of Accountant General pé àwọn ti fi lẹ́tà yìí síta o, yóò sì wà ní ọ́fíìsì iléeṣẹ́ ààrẹ pé àwọn ti gba lẹ́tà yìí o, wọn yóò sì rí pẹ̀lú lórí àtẹ ayélujára àwọn méjèèjì. Àwọn iléeṣẹ́ tí ò tó nǹkan, iléeṣẹ́ kéékèèké tó jẹ́ tàdáni, wọ́n ní irú eléyìí ká má tí ì sọ irú iléeṣẹ́ ńlá tó jẹ́ tìjọba àpapọ̀, pàápàá iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa. Bí lẹ́tà náà bá wá padà dé ọwọ́ Adéyẹmí, bí olùṣirò owó àgbà yìí ti wí, àjẹ́ pé bí àwọn èèyàn tí wọ́n ń bá Adéyẹmí ṣiṣẹ́ tàbí àwọn tí Adéyẹmí ń bá ṣiṣẹ́ ṣe wà ní ọ́fíìsì Accountant General ni wọ́n wà ní iléeṣẹ́ ààrẹ. Gẹ́gẹ́ bí Ògúnjìmí ti wí, ó ní iléeṣẹ́ àwọn fi ẹ̀dà ìwé náà ránṣẹ́ sí ọ́fíìsì àwọn oníbọ́jẹ́ẹ̀tì, ìyẹn budget office. Èyí ni pé kóòdù iléeṣẹ́ Adéyẹmí ti rí ọ́fíìsì bọ́jẹ́ẹ̀tì láti 2024. Office of the Accountant General of the Federation ló sì kọ sí wọn. Kí wàá lè sì tó jáde láti ọ́fíìsì àwọn oníbọ́jẹ́ẹ̀tì o, tàbí àwọn náà kàn dákẹ́ mi ni wọn ò fèsì kankan ni. Ó ṣeéṣe kó jẹ́ ohun tí irú òdodo àti àlàyé kúnkún ṣe jáde láti ẹnu ọ̀gá àgbà pátá ní ọ́fíìsì olùṣirò owó àgbà yìí ni pé ní gbogbo ìgbà tí ètò àti ète burúkú wọ̀nyí ń lọ, òun ò tí ì gba iṣẹ́ bí Accountant General o, ọ̀tọ̀ lẹni tó wà níbẹ̀. Ọjọ́ 7 oṣù kẹta March 7, 2025 ní Shamsideen Babátúndé Ògúnjìmí ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ bí olùṣirò owó àgbà ilé wa. Ìyẹn ní bí oṣù 5 lẹ́yìn tí iléeṣẹ́ Adéyẹmí ti gba kóòdù ẹ̀ jáde lọ́dọ̀ wọn. Ó sì ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kì í bá kún nílé lòun fi kinní ọ̀hún ṣe, pé ọ̀rọ̀ tí òun ò mọwọ́ tí òun ò mẹsẹ̀ kó má di èyí tí wọ́n ń dìlé òun lórí ló ṣe tú gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ náà jáde. Pé lóòótọ́ làwọn kọ lẹ́tà ní tàwọn o, bí lẹ́tà náà kò ṣe dé ọ́fíìsì ààrẹ nìkan làwọn ò mọ̀. Ọ̀kan ibi táwọn aṣòfin yìí yóò sì tún tanná sí gan nìyẹn. Ta ló gba lẹ́tà? Ta ni wọ́n fún nílé iṣẹ́ ààrẹ? Ṣé lẹ́tà náà wọ inú ìwé àkọsílẹ̀ wọn nílé iṣẹ́ ààrẹ ṣá? Ṣé ó wà ní àkọsílẹ̀ Office of the Accountant General of the Federation? Ẹni tí wọ́n fa lẹ́tà náà lé lọ́wọ́, bí àwọn oníwádìí náà bá tú èyí wò tí wọ́n sì rí díẹ̀, kinní náà lè ti bẹ̀ yanjú. Bóyá ni kò sì jẹ́ lára ohun tí olórí ìgbìmọ̀ náà Yusuf Gabdi ṣe fi dandan lé pé olórí àwọn ọlọ́pàá pátápátá fúnra ẹ̀ Túnjí Dìísù gbọ́dọ̀ mú Adéyẹmí fúnra ẹ̀ wá bá àwọn ní déédéé aago 12 ọjọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀la. Wọ́n ní níbi tí ọ̀rọ̀ dé yìí, ẹni tí wọ́n bá torí ẹ̀ padìyẹ ìwé ní jẹ. Ojú àwo làwo yóò fi gbọbẹ̀, èèyàn kan kì í bubẹ̀ sẹ́yìn àwo. Wọ́n ní Adéyẹmí gbọ́dọ̀ wá ṣàlàyé o, ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ló sì wà, àwọn náà ni wọ́n gbọ́dọ̀ mú jáde. Ṣé àwọn ọlọ́pàá ti sọ tẹ́lẹ̀ pé ní ọjọ́ 17 oṣù kẹwàá October 17, 2025, ìyẹn ní bí ọdún kan tí iléeṣẹ́ Adéyẹmí ti gba kóòdù láàrin iléeṣẹ́ ààrẹ àti iléeṣẹ́ olùṣirò owó àgbà ilé wa, ní Fẹ́mi Gbàjàbíàmílà tí í ṣe olórí òṣìṣẹ́ ààrẹ kọ̀wé ìfinisùn sáwọn pé Adéyẹmí ń pe ara ẹ̀ ní olórí iléeṣẹ́ Presidential Economic Advisory Council PEAC, ìyẹn iléeṣẹ́ tí Muhammadu Buhari ti dá sílẹ̀ ní 2019, àti Pfipc. Ìyẹn làwọn ṣe ń wádìí ẹ̀ láti ìgbà náà. Ta ni yóò wá ṣe àlàyé ọ̀rọ̀ náà ju Adéyẹmí fúnra ẹ̀ lọ o? Ohun tí wọ́n ṣe ń wá rèé o. Wọ́n ní ọ̀gá ọlọ́pàá sì gbọ́dọ̀ gbé e jáde níbikíbi tí wọ́n bá fi pamọ́ sí. Ọláwọlá alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ iléeṣẹ́ Adéyẹmí yìí pẹ̀lú àjọṣe òun àti Gbàjàbíàmílà pẹ̀lú iléeṣẹ́ ààrẹ tó sì ń ṣe àkọsílẹ̀ wọn fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.